Ilimọ ìwọ jẹ́ bí àgbàlagbà ìwọ tó yẹ pé oko ló gbó ẹ oko lójú darúgbó ó mọ iye oko tó dó ní Libya ó mèyí tó dó Libya ó mèyí tó dó Kánò tó dó Katsina tó dó káàkiri kan tó wá di ẹ̀mẹ́rù kò sẹ̀ tó wá gborí omi olórí burúkú àfẹ́rù yín Germany àti tẹ́lẹ̀ 1997 ní Ìyá Cassette ti kú ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ Ìyá Cassette ó lọ́rọ́ rẹ̀ ó ṣe bá gbogbo ní ìṣe bá tayé mu lórí afẹ́fẹ́ Ìyá Cassette ṣe èèyàn ó ti kú tipẹ́ láti 1997 ló ti kú wọ́n fi ṣe ọ̀rọ̀ Ilimọ Ìyá Cassette tiẹ̀ ti bàjẹ́ ó ti bu petrol sínú náà ṣé o dákẹ́ mọ̀ wo gbogbo yín láti ẹjọ́ gbogbo rádà àdá tó ń ṣe tí mi ò sọ̀rọ̀ ayé ẹ̀ ti wá bàjẹ́ báyìí torí mo kìlọ̀ fún ẹ pé kò fi Ìgbòho lẹ̀ mọ́ sọ̀rọ̀ Ìgbòho mọ́ tó bá fẹ́ mọ́ trend wá àwọn arúgbó ẹgbẹ́ ẹ̀ tó lè mọ́ fi trend Sunday ṣe sẹ́ẹ̀tì ẹ Sunday ò sí generation ẹ mọ́ fi Sunday máa trend mọ́ ìwọ Ìyá Cassette ìwọ wá lọ sábẹ́ post tó o ti rí show tí mo ṣe fún ẹ lánàá wò warning ni mo fi fún ẹ o wá kọjá yìí ẹ ìwọ wá ń kọ́mẹ́ǹtì ó reply èmi ẹ̀rù mi ò bẹ́ẹ̀ ṣége Ilimọ ẹ̀rù ò bẹ́ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ o ìfẹ́ ta ṣége ẹnu ó gbọ́ ìyáláyà ọ̀rọ̀ tí ìyá àti bàbá rẹ̀ ò rántí sọ fún ẹ tán fi kú tó fi wá dolórí burúkú sórí social media ó gbọ́ lẹ́nu èmi ṣége Ìyá Cassette àbí orúkọ òsìwò ni wọ́n fún ẹ lórí atẹ́gùn ìwọ ọmọ kékeré tí wọ́n ń pè Ìyá Cassette wọ́n pè ìyá ìwọ náà dá o ò ní sí oríire Ilimọ o ò ní sí oríire ìwọ jẹ́ bí àgbàlagbà ìwọ tó yẹ pé àìsàn tó sodo sára rẹ àìsàn ara rẹ ló jẹ́ kó dàbí arúgbó olórí burúkú wọ́n pè ìyá ìwọ dáhùn o ò dẹ̀ wù àyà o ò wù abíamọ kátàkátà ló mọ́ sọ o ní làkàyè wọ́n pè ìyá òun dáhùn Ilimọ òjò apàbàtà pa jẹunjẹun etí ẹ èmi ṣége ni wọ́n sọ pé èmi agùnmọ́nìyè ló lọ kọ́mẹ́ǹtì sábẹ́ post tí mo ṣe fún ẹ lánàá pé èmi agùnmọ́nìyè mo dúpẹ́ tèmi o tí mo gùn tí mi ò níyè mo dúpẹ́ ìwọ ń kọ́ adàgbàjẹ́ Mẹ̀múnà olórí burúkú ìwọ adàgbàjẹ́ Mẹ̀múnà kúkúrú sàǹbẹ Ilimọ Ìyá Cassette ìwọ adàgbàjẹ́ Mẹ̀múnà ńkọ́ tó dàgbà tó kúrú tó nílàkàyè tó yẹ pé ọpọlọ rẹ orí ẹ wo abẹ́ bàtà báyìí ni gbogbo ọpọlọ ẹ wà orí ẹ burú ni èmi ṣége ló fẹ́ wo 1 million ní tí ó ti máa ṣe fún ẹ èmi nílé àsìkò tí tó ti máa lé ẹ kúrò lórí afẹ́fẹ́ báyìí wọn pé kọ̀ọ̀kan ni mò ń lé gbogbo yìí ìwọ náà máa tó sá lọ sí TikTok báyìí tí ó wà kú pàràpàtà ó ti dáràn ẹnu yún mi láti ẹjọ́ yìí orí mò ń wo gbogbo sí tí gbogbo ẹ̀yẹ ń tẹ́ ẹ̀ ṣe bí o sọ̀rọ̀ ìwọ ó wá lọ forí jálẹ̀ agbọ́n ó tún wá mọ́rọ̀ Sunday sẹ́nu Ilimọ ìwọ ń pèrè lágbàlagbà Ilimọ ìwọ jẹ́ bí àgbàlagbà ìwọ tó yẹ pé oko ló gbó ẹ oko lójú darúgbó ó mọ iye oko tó dó ní Libya ó mèyí tó dó Libya ó mèyí tó dó Kánò tó dó Katsina tó dó káàkiri kan tó wá di ẹ̀mẹ́rù kò sẹ̀ tó wá gborí omi olórí burúkú àfẹ́rù yín Germany àti ẹ̀mọ́ bó ṣe wọlé gan kọ̀tínà wọn náà di wèrè mọ́ wọ́n fi gbé wèrè wọ Germany torí olórí burúkú ẹ̀ Ilimọ òòdẹ́mbásì rí o gba visa rí o wá dórí atẹ́gùn o wá ní làkàyè wọ́n wá ń pè ẹ́ níyà o wá hùwà yá kó sọ̀rọ̀ làkàyè lẹ́nu ibi tó bá ń gbóná kó bomi tútù síbẹ̀ àwọn tó bá kù díẹ̀ káàtó fún kó sọ̀rọ̀ làkàyè sí wọn lọ́pọlọ tó bá láwọn méjì tán ń jà kó sọ̀rọ̀ làkàyè sáàrin àwọn méjèèjì kan parí ẹ̀ àfi kó máa ṣe orí burúkú o wá mọ́rọ̀ Sunday sẹ́nu mo dẹ̀ kìlọ̀ fún ẹ ìwọ ọmọ Bàtálá ọba ńlá gbogbo yín yẹn àwọn yẹn ò sọ̀rọ̀ Sunday mọ́ ìwọ lọ o ti ṣòfò Ilimọ ayé ẹ ti bàjẹ́ o ayé ẹ ti bàjẹ́ lọ́wọ́ tèmi o àsìkò tí tó báyìí tó lọ gbógun jẹ tó gbọ́ ọ̀rọ̀ tó ó wọnú yàrá ara ilé adúró bí tó wà yẹn ó wọnú yàrá ó gbógun jẹ ó sì kú tọ́wọ́n àpò ti kú tẹ́lẹ̀ 1997 ní Ìyá Cassette ti kú ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ Ìyá Cassette ó lọ́rọ́ rẹ̀ ó ṣe bá gbogbo ní ṣe bá tayé mu lórí afẹ́fẹ́ Ìyá Cassette ṣe èèyàn ó ti kú ti pẹ́ láti 1997 ló ti kú wọ́n fi sàárè Ìyá Cassette wọ́n fi hàn mí lọ́yàn ọ̀yàn níbi tí wọ́n sin Ìyá Cassette sí wọ́n fi sàárè Ìyá Cassette hàn mí òkú àkúdàáyà ní Ìyá Cassette ò lọ́mọ kò ní fámìlì kankan torí ẹ lè rí fọ́tò Ìyá Cassette kẹ́ ẹ rí fọ́tò àwọn ọmọ rẹ̀ ẹ lè wo orí péjì rẹ̀ kẹ́ ẹ rí fọ́tò àwọn ọmọ rẹ̀ ẹ lè rí fámìlì rẹ̀ àwọn tó ń ṣàtàṣe mọ́ tí ń bá ya fọ́tò ní kó fọ́tò wọn sórí kinní Ilimọ ò ní fámìlì òkú ni àkúdàáyà ni ara àwọn àkúdàáyà tí mo ṣe wá sí rẹ̀ bí 10 years ago pé
àkúdàáyá ò rìn káàkiri mọ́ orí social media ní gbogbo wọn wà báyìí tán bá ti kú báyìí tán bá ti rówó ra Android báyìí orí social media ní àkúdàáyá àwọn ò dààmú káàkiri mọ́ bíi ti tẹ́lẹ̀ tẹ́ mọ́ pàdé wọn tí wọ́n mọ̀ rìn káàkiri orí social media ara wọn ní límọ́ Ìyá Kẹsẹ́tì òkú ni ó mọ̀ pé àṣírí mi ò fẹ́ sọ láti ẹjọ́ mò ń wù ẹ́ ìwọ gan mọ̀ pé prophet ni mi ò mọ̀ pé ojú tí mo fi ń rí náà ó yàtọ̀ mo rí ẹ tán bóyá torí ẹ náà nìwọ náà ló ṣe fẹ́ kọjá yẹ lọ́dọ̀ mi kí mo bá parí tán ó ti wá kọjá yẹ báyìí mo ti parí tán òkú ni ẹ gbé àwọn fámìlì ẹ jáde lórí Facebook tàbí fọ́tò àwọn ọmọ rẹ ìyá ẹ rí òkú ni ó ń lọ́rọ̀ rẹ̀ ní òṣè bàtà wa aráyé mu olórí burúkú ni Ìyá Kẹsẹ́tì límọ́ ó kọjá èmi ni ó ń bá ṣe kíní orí ẹ̀ burú ni ó tún fẹ́ sábọ̀dù táyé mọ́ olórí burúkú ẹ̀ ó tún fẹ́ sábọ̀dù táyé mọ́ èmi ló fẹ́ mọ́ fi táyé nígbà tó wọ́n náà títí tó fẹ́ mẹ́ sábọ̀dù lọ́rẹ̀ẹ́ tí yẹn lóhùn bẹ́ẹ̀ sọ̀rẹ́ nǹkan ló sọ́dọ̀ tá rẹ̀ tó bẹ̀rẹ̀ sí fi táyé tó wá parọ́ pé ìjà tèmi lè wọ́n gbé o ìjà ségè ló ń gbé o lò ṣe bẹ́ sábọ̀dù jà o ni mo ṣe tètè ṣe sóò fún gbogbo ayé pé Ìlímọ̀ ò gbèjà mi o Ìyá Kẹsẹ́tì ó ti mí ní ẹ sábọ̀dù tẹ́lẹ̀ o ẹ wo ṣó tẹ sábọ̀dù ṣe ń jẹ ní táìmù tí mo ṣe ṣó yẹn bóyá bí ìjẹta ẹ sábọ̀dù ṣe ṣó kan tẹ sábọ̀dù sọ gbogbo Ìlímọ̀ bó ṣe fẹ́ mu lọ́rẹ̀ẹ́ bó ṣe send voice note sí gbogbo ẹ̀ tí ìbá yẹ pé mo gbọ́ gbogbo ẹ sábọ̀dù ṣe ṣó yẹn pé Ìlímọ̀ ló fẹ́ mu lọ́rẹ̀ẹ́ tóun ò gbà fún ló ṣe ń bù ló ṣe é ṣe tí ìbá yẹ pé mo rí ṣó mo wà lórí ṣó ẹ sábọ̀dù tó play gbogbo voice note Ìyá Kẹsẹ́tì tí mo fi send message sí ẹ káàárọ̀ mà mo tiẹ̀ lálàámọ́jú mo lálàámọ́jú ni ẹ ó dọ̀ mo lálàámọ́jú ni mo rí tẹ save mi lójú àlá tí ń pè ẹ sábọ̀dù tó wá rí finishing tó ń sẹni wọn ràn sí tó ń rí ẹ sábọ̀dù finish tó ń pè é màmá tó ń ṣe gbogbo ẹ̀ tí ìbá yẹ pé sábọ̀dù play gbogbo àwọn kinní yẹn tí mo fẹ́ tí gbọ́ èmi gan máa wà confused máa rò pé jà mí ni Ìyá Kẹsẹ́tì ń gbé gbogbo gbà ẹ máa rò pé jà mí ló ń gbé ni àṣírọ́ ni àsó ní nǹkan tó ń ta lára ẹ sábọ̀dù lórí àtìgbà yẹn mo ti mọ̀ pé o gbìjà mi o kanlẹ̀ mí ní ẹ sábọ̀dù ni torí pé yẹn kọ̀ láti bẹ sọ̀rọ̀ ẹ o ààrẹ sábọ̀dù fi tayé mọ́ èmi ni wàá fẹ́ èmi sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ kò ní dáa fún ẹnu ẹ Ìyá Kẹsẹ́tì àbí Ìlímọ̀ kò ní dáa fún ẹnu ẹ èmi sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ mo sọ fún ẹ pé orí ẹ burú ni nínú jáàní ìtawà yìí wo ó fẹ́ jẹ yàrá yàyà pláyà láti yọ eyín iwájú ọ̀kan ẹ̀ ni mo sọ lójú gbogbo ayé tó wò ó tá bá mú ẹ pláyà láti máa yọ eyín ẹ lẹ́yọ kọ̀ọ̀kan eyín iwájú ẹ pláyà á máa yọ báyìí ẹ̀jẹ̀ ọmọ kan sòròsòrò kò fẹ́ dáa fún ẹni mo sọ fún ẹ pé kó fi Sunday lẹ̀ Sunday ẹsẹ̀ tó yẹ kó máa fi ta yín onígbò wo ó ti ṣòfò gbọ́ nǹkan tó sọ gbọ́ ọ̀rọ̀ burúkú tó sọ sí Sunday tó jẹ́ bí ọmọ ẹni èèyàn ló ní kó má bímọ tó fi kú ni olórí burúkú ṣebí inú Mediterranean Sea náà ní bóòtù yín dànù sí tẹja ti fẹ́ jẹ kó tó wá di pé ó dijọ́ kẹta tán wá rókù rẹ̀ létí odò kó tó wá di pé wọ́n wá gbókù ẹ̀ èyí tẹja jẹ kù tán wá gbé lọ sọ́yàn tán lọ sin ẹ́ wọ́n fi sàárè rẹ̀ hàn mí àkúdàáyà ni ẹ Ìlímọ̀ wo ọ̀rọ̀ tí àkúdàáyà tán máa ń sọ sí àwọn àkúdàáyà tí wọ́n á gbọ́ tí wọ́n á bínú lọ sínú sàárè wọn tí wọ́n á lọ sẹ́ńpẹ́ síbẹ̀ tí wọn ò ní jáde sí orí ètò ìpẹ̀ mọ́ ó gbọ́ lẹ́nu èmi ségè wo pátú ó rí pé mò ń ṣe pátú àlọ́wọ́ lánàá bẹ́ẹ̀ flag ẹ̀ níbí kan ni ó lọ eléyìí ikú ni mo kàn wá sáré tún padà wá fún ẹ kó lè mọ̀ pé mo sì wà lórí ọ̀rọ̀ ẹ o 1 to 1 million ni màá fi entertain ní gbogbo ayé ó ti dáràn ó gbọ́ yàláyà bí wọ́n lo mọ̀ọ́rọ́ sọ ni o bẹ́ẹ̀ mi ségè ni mo mọ̀ọ́rọ́ sọ ni o ó àjọ ta ò síra wa wàá mọ̀ pé kakínórí lẹ́dà Ìlímọ̀ gbogbo ayé sọ̀rọ̀ lórí social media ìwọ náà sọ̀rọ̀ ìwọ tó ní làkàyè ó gbọ́ nǹkan tí bó ṣe ń lọ sọ fún ẹ ó ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ lórí kì í nídìí kò sí pọ́ìntì kankan ayé ẹ̀ ti bàjẹ́ ó wá di ẹni táwọn ọmọ kéékèèké wá fi ń ta yín Ìlímọ̀ ó rọra mọ́ sá ike kó mọ́ ṣàgò tó ń sá káàkiri ládùúgbò ibi tó wà ó mọ lọ sí ẹni ọ̀nà àwọn supamákẹ́tì tó ti lọ mọ́ píkì àwọn ìgò tó mọ́ sa ilẹ̀ káàkiri inú tírẹ́nì kankan ó rọra mọ́ sí yẹn jẹ́jẹ́ ó lọ bẹ́ sáwọn tó jù yálà yá ẹ lọ wo ayé ẹ ti bàjẹ́ o ayé ẹ ti bàjẹ́ o ó gbọ́n tí bó ṣe ń lọ sọ ó ní kò sí làkàyè kankan ní ọ̀rọ̀ tó mọ́ sọ nígbà tó bá dá sọ̀rọ̀ àwọn mùsùlùmí náà kò sọ̀rọ̀ gidi kan tó mọ́ sọ ó mọ́ da nǹkan rú ni ayé ẹ ti bàjẹ́ ìwọ ló bá yé Lizzy Anjorin dé ibi tó dé yẹn ó bá sòdodo ọ̀rọ̀
ó ń ṣe olórí burúkú méjì àtiwọ́ àti Gaddafi gbogbo yín yẹn ẹ̀tàn wá kó orí burúkú jọ sẹ́yìn Lizzy ẹjọ́ wá ń ṣe orí burúkú ẹ̀yin aláìnílàkàyè torí Lizzy náà ò nílàkàyè tó wáyé pé ó nílàkàyè ni yóò mọ̀ pé wọ́n bá lè yàn fa wàhálà mọ́ èèyàn máa fèsì nǹkan tí èèyàn máa gbájúmọ̀ nǹkan tí tó bá fún yàn lóúnjẹ ni tó jẹ́ iṣẹ́ ajé téèyàn ń ṣe èèyàn fa wàhálà díẹ̀ ìwọ Ilimọ ṣebí godmother ni wọ́n náà pèrè fún Lizzy olórí burúkú àti olórí burúkú pera wọn ní godmother àti kíní ẹ̀yin tẹ́ ẹ̀ nílàkàyè ọ̀rọ̀ wo ló fẹ́ bá Lizzy sọ ó tiẹ̀ lè bá sọ̀rọ̀ gan o má bẹ̀rù ẹ̀ èmi ló mọ́ tì sí ẹjọ́ ẹ bá sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́sọ̀ máa ní kí wàá ní lárí ìyá tí Lizzy ń pè ẹ́ tí Lizzy ń ṣàbúrú tó lè bá sòdodo ọ̀rọ̀ tó ń gà èmi wo ìyìn tí wàá fẹ́ o mo rí pé ibi iṣẹ́ mo wà mo ní bírèkì mo kàn ní sáré gbá ẹ lóhùn fẹ́rẹ́fẹ́ ni mo sì ń padà bọ̀ tí n bá pa wo 1 to 1 million ni ó gbọ́ rìsọ́ọ̀tì ara rẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ tí kún gbọ́ torí igun tó fi pa ó gbọ́ lẹ́nu èmi tó lólórí burúkú ni ẹ ò tí ì réèyàn kì í bẹ́ndé ọ̀rọ̀ lo ìsín rọrọ̀ sọ lórí Facebook ìwọ ó wà réèyàn tó fẹ́ fi trẹ́ndì gbowó tèmi ló wá mú ṣé ó mọ tán fojú gbowó rí ni Buhari kú gbogbo Nàìjíríà inú wọn dùn olórí burúkú ẹ̀ wo sí láyé ńgbà tábàṣà kú ni báwo èèyàn ṣe gbé lùtẹ́ everybody jó tínú àwọn èèyàn dùn Buhari wá bá tiẹ̀ lọ níbi tó bá Nàìjíríà dé tó bá yé wa jẹ́ dé ó lọ inú àwọn èèyàn á dùn pé inú Sunday wa ń dùn àbí ìgbà Buhari gbáyé Buhari kọ́ ni wọ́n lọ ká Sunday mọ́lé kápá àyàn méjì sínú ilé ẹ̀ tí wọn ò jẹ́ kí Sunday jára ayé tí wọn ò jó jẹ́rò ọ̀run tó lé ọmọ ọlọ́mọ kiri tán lọ tì mọ́kú tọ́nu ìwọ ìyá kẹsẹ̀ tí olórí burúkú ṣé bó wà láyé gbà ẹ́ àbí olórí burúkú ẹ lára àyà tí ó ń jẹ àwa Nàìjíríà lé ní ibà ẹ̀ nígbà Tinubu yìí ìwọ ìyá kẹsẹ̀ tí olórí burúkú ìwà ń bẹ̀ àbí wò sí lára àwọn tó kàmpé fún Tinubu tẹ́ pariwo Tinubu ni o gangan tẹ́ bú gbogbo àwọn èèyàn gbà yẹn tó ń sọ pé irọ́ o ìjọba ṣèmí ìláfẹ́ o ìjọba ṣèmí ìláfẹ́ o àfẹ́ Tinubu ìjọba ṣèmí ṣebí wọ̀nyí wà lára àwọn tó ń takù Tinubu tẹ́ sọpọ́tì Tinubu gbà yẹn tẹ́ ní ẹ o kán dìbò fún o gangan nígbà táwọn èèyàn wá ń ké tán ké ìrora tán ké ebi tán sunkún oúnjẹ báyìí kí ni nǹkan ṣó mélòó ló ṣe fún Tinubu bàbá yín tẹ́ ló kàn olórí burúkú Ilimọ ṣó mélòó ni fùrọ̀ yálà yá rẹ̀ ṣe fún Tinubu báyìí ẹ kó gbogbo àwọn ọmọ Nàìjíríà sínú ebi ìwọ Ilimọ tó wá sọ ìwọ tó yẹ kán máa gbá etí ẹ kán máa wo àdírẹ́sì ilé rẹ gbogbo ẹ̀ láti ní ayé ẹ ti bàjẹ́ àkọ́kọ́ lù ẹ bí ẹni máa kú ná àwọn ọlọ́pàá ló máa gbà ẹ lọ́wọ́ wo lọ béèrè mi dáadáa wá sọ fún ẹ èmi máa wọlé lọ lù yẹn dání ni àwọn ọlọ́pàá ló máa wá gbẹ nìyẹn yìí nílùú ẹ kí n sá lọ mi nílùú ẹ kí n sá lọ béèrè lọ́wọ́ àwọn tí mo ti fọwọ́ bá ń jáde wá sọ fún ẹ màá tún fúnra mi mo tún lè pe ọlọ́pàá fún ara mi ìwọ á wọlé wa mú ẹni àálùkọ àkọ lù ẹ ná nígbà tá a bá lù ẹ tá a bá yọ eyín méjì eyín iwájú ẹ tá a fi pláyà yọ màá ṣẹ̀ wá ní kápẹ́ ọlọ́pàá wá mọ̀ pé ẹ̀pọ̀n jẹpọ̀n lọ ní Jámánì àwọn tó ju ìyálàyà ẹ lọ mo ti dí pẹ̀lú wọn wá mọ̀ irú èèyàn tí mo jẹ́ nínú Jámánì láàrin àwọn ọlọ́pàá wá mọ̀ irú èèyàn tí mo jẹ́ ìwọ Ilimọ olórí burúkú atókùmọ̀kù àmọ̀nà ọ̀rùnmọ̀rọ̀ àwa rí olówó àpẹ́sàn ìwọ wà pẹ́sàn kí ló wà tó níwèé di pẹ́sàn kí ló lórí ibú wà owó pẹ́sàn rẹ mọ́tò wo ló fi rà gbogbo àwọn ọmọ ìyá arúgbó tí wọ́n wà pẹ́sàn ní Germany wa ẹ̀ tí wọ́n bá ti gbowó pẹ́sàn wọn lọ gbé bẹ́ǹsì tuntun wọn lọ gbé mọ́tò ńlá tuntun wọn á tún lé wọn ṣe tàbí kọ́kọ́ lé tuntun owó pẹ́sàn Ilimọ ẹ bá ń do lórí ibú Ilimọ léèrè tí ságò kiri gbogbo supamákẹ́ẹ̀tì tí má ságò kiri pàtì ìgò 25 cent ní mọ́sà káàkiri ẹ bá ń bo lórí ibú léèrè iṣẹ́ mélòó lórí ibú ṣe tó ló wà pẹ́sàn kí ni gbèrè wà tẹ́ ò wà pẹ́sàn olórí burúkú o fẹ́ parọ́ fáwọn èèyàn o tẹ̀ wá parọ́ fáwọn orí ẹ̀ burú ni gbọ́ nǹkan tó fẹnu ara ẹ̀ tó fẹnu sọ fún ṣèfù odidi olóyè àbójúgbà yìí kó lóyè Sunday ni torí pé kò ní ìgbéraga tó rẹra rẹ̀ lé àtọmọdé àtàgbà tó lóun fẹ́ lọ síwájú Yorùbá ló wá fẹ́ máa rí Sunday fín tẹ́ pé tó ká ní ìwọ Ilimọ ìwà Nàìjíríà ni lára àwọn tó ń gbálẹ̀ ẹnu kọ́mpáǹdì Sunday náà máa employ ẹ̀ fún tó máa máa níṣẹ́ tó máa máa ṣe nìyẹn àbí kó jẹ́ kan lára àwọn tí ó mọ̀ fọṣọ àwọn ọmọ ọ̀dọ́ Sunday àwọn bọ́ìsì ẹrúkú rẹ̀ àwọn ìyá arúgbó tá àdúgbò tí wọ́n mọ̀ káṣọ ọ̀dọ̀tí fún ẹ tó mọ̀ bá wọn fọ̀ tó wà dálágbà fọ̀ nínú kọ́mpáǹdì Sunday ó wá rí Sunday fín òjò apá bàtà apá jẹmọjẹmọ etí ẹ ó ti múnú bí mi tán báyìí màá lù ẹ máa fẹ́ pa 1 to 1 million ní mi nífẹ̀ẹ́ lọ́rùn lẹ̀ gbọ́ orí burúkú ọ̀rọ̀ tó sọ sí Sunday tó múra kankan kí ni tiẹ̀. bẹ́ẹ̀ni gbogbo ọ̀tàlélẹ́gbẹ̀jẹ ló máa dẹ̀. gbogbo ayé náà wá ń gbé ẹ ṣépè báyìí àtọmọdé àtàgbà wọn wá ń gbé ẹ ṣépè sótìrí ráyè ẹ Ilimọ sótìráyè ẹ
fídíò tí Sunday send sí mi yẹn dànù ó ń dànù tó múra kankan tó bẹ̀rẹ̀ sí bú Sunday tó sọ Sunday di tó wá sọ di toothpick tó fi ń ta yín ayé ẹ ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ o Ilé mọ́ ní dárí jẹ o ó jẹ ìyá láì. Sunday ó kọjá yẹ níbi ọ̀rọ̀ tó sọ. sẹ́yìn gbọ́. ìyàwó rẹ̀ dẹ̀ wà ní kò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. sẹ́yìn gbẹ́ lẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́. ilé tiẹ̀ jọ́dọ̀ la jọ́dọ̀ fún la. sẹ́yìn gbọ́. irọ́ Sunday bá gbẹ́rù. lórí tó tọwọ́ bọ̀ either to lose or to. kò ní dáa fún ẹnu tó fi sọ̀rọ̀ ọ̀ràn dáadáa yẹn. ìwọ ní Sunday òjò dọ̀la tó fi gbélù tó fi ń jó irọ́ inú rẹ̀ bá má dùn ní. ìbápe sàn ní ìbápe òbé ni. ìbámu ká gọ́gọ́ tàbí kó jókòó yàrá kó máa sunkún ni pé Buhari kú o. olórí burúkú gbogbo wa làǹgbàdo àpèkárẹ́yìn ọ̀tá wa kágbẹ̀yìn àwọn ọ̀tá wa. ìwọ wá kí Sunday mọ́lẹ̀ ó tẹnu bí ẹnu rú lọrin ó tẹnu pẹ́tẹpẹ́tẹ bí rú lọrin ìwọ wá fi Sunday tayín òun múra kankan bí ẹni pé Buhari jẹ́ bí ọmọ ìyá rẹ̀ ò ní ṣe oríire Ilé mọ́ ìyá Kẹsẹ̀tì kò ní dáa fún ẹ wo àwa la fún ẹ ní ìyá Kẹsẹ̀tì ò ló kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí afẹ́fẹ́ àwa la fún ẹ sábọ̀dù tó fún ẹ ló kọ ẹ náà látún ní kó parẹ́ ó tiẹ̀ ti parẹ́ ti pẹ́ ó ti gbé ẹ sí pé ó lò sí kábùkù báyìí pé ẹ sábọ̀dù ló ń jà ẹ báyìí Ilé mọ́ ayé ẹ ti bàjẹ́ ó jẹ pìtìpìtì ìyà gbọ́n kan tó fẹnu sọ sí odidi olóyè ìlú Sunday ọmọdé ẹmọ Ìgbòho Babádámilọ́lá àbúrò tèmi dáadáa ó ti gbà yẹ pé mi àti Sunday ṣe jẹ́ni ó ti gbà yẹ pàbúrò mi ni èèrà ò lè rìn lójú mi àfi tí ì bá sí láyé àbí Àdògán Saidi tí wọ́n pa nílé rẹ̀ ó ti gbà ó mọ bí Àdògán ṣe jẹ́ sí mi ó mọ bó ṣe jẹ́ sí Sunday ni best friend ẹ̀ ní tí ò lè ṣe ká má sọ̀rọ̀ tí ò lè ṣe ká má ríra léde kò wá rí mọ́ wọn ò tún wá gbòkú rẹ̀ lẹ̀ ó wá ní inú Sunday ó dùn sí ìjọba tó wà lórí àlééfà ńgbà tí wọ́n lọ bá ilé rẹ̀ jẹ́ tán pa ọ̀rẹ́ rẹ̀ tán pa gbogbo ẹ̀ ẹ wá nínú èmi náà dùn sí Buhari sí èmi tí wọ́n pa àbúrò mi wọ́n pa ọmọ àti mi nílé ẹ̀ tí wọ́n tún gbòkú rẹ̀ lẹ̀ kò ní dáa fún Ilé mọ́ àjálù tó jálu Sunday yẹn pásítẹ̀ ni wọ́n náà ó rí òkúkú ti kú tẹ́lẹ̀ náà àmọ́ tó ń wá lókè ìpẹ́ tó kàn wá jókòó sórí social media tó ń ṣe rẹ̀ dáadáa tó lọ kó lọ dákẹ́ kó lọ borí ààrẹ mọ́nu sàárè ibi tán ṣe é sí kó wà ń bẹ̀ kó mọ́ ṣe ìwé rán dáadáa tó ṣe wọ́n á fi Sunday ta yín ìwọ òkú mọ́ bá láyé wíjọ ni ò ní ṣe oríire Ilé mọ́ wo ní tí fojú ẹ rí wàá mọ̀ pọ̀ ọmọ wọn lọ lóye àgbàlagbà kan ni ẹ ń gbọ́ àgbàlagbà ni Ilé mọ́ àgbà ń gbọ́ lọ dàgbà sí Ilé mọ́ ọmọjọ́ wo ni olórí ibú ni àìsàn lójó dàbí arúgbó àìsàn ni kò dàgbà ọmọdé ni olórí ibú ni n tó faraṣe nígbà èwe rẹ̀ gan ó bàdì gan Ilé mọ́ okó lójó gbò kò ẹ ojú rẹ̀ tí ń wò bàìbàì yẹn àìsàn ni kò dàgbà Ilé mọ́ wọ̀ pé wọ́n bá pè é ìyá níbi tí mo bá wà tó bá dà yìí fún ẹ nígbà tí ni Ilé mọ́ lóun dàgbà wọ́n pè é ní ìyá Kẹsẹ̀tì bo ó jẹ́ pìtìpìtì ọ̀rọ̀ ó lè mọ̀ pé òní làákàyè gbọ́ nǹkan tó ń sọ. ní tó o bá tó kàn ṣe ẹ lọ ẹran iṣẹ́ yóò bá mélòó èyí tó bá fi ń pamọ́ nínú ẹ̀ tètè tú síta kí gbogbo ayé gbọ́ bẹ́ẹ̀ fọwọ́ sí tó lọ ṣe. bẹ́ẹ̀ gbọ́. kan bẹ́ẹ̀ fà sẹ́yìn pẹ̀lú rẹ̀ ò jà. sẹ́yìn gbópò nù. dss ni. sẹ́yìn gbópò nù. ìwọ fídíò wà. wo Ilé mọ́ àwọn ẹ̀ tó múra bíi. fídíò rọ tó pamọ́ Sunday tó ní Sunday pa kọ́sọ́mù ó gbàbọn kọ́sọ́mù ó pa ọlọ́pàá gbogbo ẹ̀ láfi bẹ́ẹ̀ ṣe wo gbogbo ẹ̀rí ẹ̀ wà ó lo ẹ̀wọ̀n ó fi arúgbó ó mọ̀ pé Jámánì wọ̀nyí fẹ́ wọ́n yàn wò wọ́n yìí mọ̀ bóyá èèyàn dàgbà èèyàn darúgbó kan tẹ́ẹ̀rí bá ti wà tá a dúró lé lórí ó lo ẹ̀wọ̀n tó wà pé Sunday ọmọ ìjọba ni ní Germany àbótigbà yìí pé pálí Jámánì ni wọ́n gbélé Sunday lọ́wọ́ irú ẹ̀ wò àmọ́ bàtàkù Sunday ọmọ Jámánì sọ̀rọ̀ irú wọ́ọ́rọ́ dáadáa afọlẹ̀ tó yẹ pé àwọn kẹta bá fi mú nǹkan kù irú àwọn kì í ta bá mu mi inú ẹ̀ tó ta jù dànù ni wọ́n ṣàkàkiri tó tún lọ tà ní 25 cent tó fi sara rere ìwọ wá fẹ́ wá máa bá ọmọ Jámánì sọ̀rọ̀ ṣé torí pé Sunday o ti ń wò lálẹ́ kẹrẹ ọmọ Jámánì ni pálí Jámánì ló wà lọ́wọ́ rẹ̀ ìjọba ló fún kò dààmú rárá tó fi gbé fún torí irú ẹ̀yin olórí burúkú yìí náà ló jẹ́ kán gbé pálí lé Sunday lọ́wọ́ pé ọ̀tá pọ̀ fún kẹ́ ẹ má lọ sí ń sùtì kẹ́ ẹ má lọ pa kẹ́ ẹ má lọ sí ń jàǹbá wọ́n ti mọ̀ pé ẹ fẹ́ pa ẹ̀mí rẹ̀ òde má ṣe gbé pálí fún Lucky Boy ni kọ́lọ́n kó bá dà lágbà kó jẹ́ kẹ́mi rè ogun kó mọ̀ jẹ́ Sunday òkú mọ́ mi lọ́wọ́ báyìí kó jẹ́ rí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹni tẹ́mi nífẹ̀ẹ́ sí ẹ̀ lè mọ̀ kàn lábùkù ẹ̀ sì èrè ni ìwọ wá mú Sunday ó fi ta yín owó tọ̀rẹ́ rẹ̀ best friend ẹ̀ tán pa owó tẹ̀gbọ́n rẹ̀ àáfà tán pa lórí irun owó tìyá rẹ̀ tó fò sánlẹ̀ tó kú lórí ọ̀rọ̀ ìdààmú tẹ́ gbé sí Sunday wájú náà ni pé kí àmọ́jẹ yìí Yorùbá kí àmọ́jẹ yìí ni màmá yẹn kú lé lórí àánú Sunday ò sí ẹ òun á fi Sunday ta yín
mo tún wá ń kí ẹ nílọ pé o tún wá lébi agùnmọ́ níye ìwọ àdàgbà jẹ́ mẹ̀mú náà ńkọ́ ìwọ kúkúrú sàǹbẹ tó kúrú tó ní làákàyè kankan tó o san o rọ ayé ẹ wá bàjẹ́ pátápátá ìwọ wa mú Sunday ó fi Sunday ta yín ayé ẹ ti bàjẹ́ o kò sí bírèkì lé ìwọ èyí tí o bọ́ sọ́wọ́ ségè kò sí orí pé ńgbà tí mo na àǹtí rẹ màmá rẹ náà ẹ sábọ̀dù ńgbà yẹn tá à nara wa orí pé no break náà ni mi ò gbà torí ó ti fọwọ́ síbi tọ́wọ́ gbé ló jẹ́ fílẹ̀ èmi ò bẹ̀rù ẹnì kankan Ọlọ́run nìkan ni mo bẹ̀rù kò dẹ̀sẹ̀ tó ń saburú tèmi ò lè bá wí. ó ti bẹ̀rẹ̀ sí ṣe ó ti bẹ̀rẹ̀ sí sọ báyìí o ó ti bú ẹni tí ò yẹ kó bú o ó ti mẹ́ni tí ò yẹ kó mọ́rọ̀ rẹ̀ sẹ́nu ó ti mú sẹ́nu o láti bí ọdún bíi 2 mẹ́ta sí 4 tí bàbá yín èmi ló kàn tó ti wà lórí àga ló ti mọ́rọ̀ gbòó sẹ́nu ayé ẹ̀ ti bàjẹ́ báyìí Fatima orí pé mi ò mẹ́nu kọ̀rọ̀ ẹ rí mo máa ń overlook gbogbo òṣì tó máa ń ṣe torí mo mọ̀ pé ò ní làákàyè béèyàn bá dẹ̀ sọ fún yín ẹ sọ dìjà ni ẹ máa bínú ni béèyàn bá pè é pé ìyá ń tẹ̀ sọ yóò make sense torí yín ò pé ni irú yín ẹ sọ dìjà ni ayé ẹ ti bàjẹ́ báyìí o mo ti parí iṣẹ́ mo ti lọ lé báyìí nífẹ̀ẹ́ ta yín délé ni nífẹ̀ẹ́ entertain àwọn èèyàn mi délé ni lórí prógrámù màá fi ẹ́ pa àwọn òṣónú lẹ́rìn àwọn tí inú wọn ò dùn wọ́n fẹ́ rẹ́rìn màá fi ẹ́ máa pa wọ́n lẹ́rìn màá fi ẹ́ gba aládá lọ́dọ̀ Ọlọ́run ni màá fi ẹ́ ṣe wáàsí àgbàlagbà kan tó kó sí garawa àdàgbà jẹ́ mẹ̀múnà tó mọ tán pé mẹ̀múnà bàbá ní mẹ̀mú ni ẹ́ àwọn tí ò ní làákàyè náà pè ní mẹ̀múnà àwọn àgbàlagbà tí ò ní làákàyè àdàgbà jẹ́ mẹ̀múnà ni ẹ́ o ọba ńlá ìyá Kẹsẹ́tì lórí àwọn bá láwọn ò bẹ́ẹ̀ dá sí gbogbo rẹ́dàràdán mọ́ ó ti fèsì bísínẹ́sì ẹ̀ tó wáyé pé lórí ibú ẹ̀ náà níṣẹ́ lọ́wọ́ ni tó níṣẹ́ gidi tó ń ṣe tó yàtọ̀ sí ike pílásìkì tá a fi mu kóòkì tá a fi mu Coca-Cola jù tá a ń jùnù tó ń ṣàkàkiri ó mọ̀ pé téèyàn bá fa wàhálà díẹ̀ èèyàn máa mójú kúrò èèyàn á fèsì iṣẹ́ téèyàn ń ṣe sórí pórí ẹ̀ ò pé Fatima ìyá Kẹsẹ́tì tó lọ Mọ́kà gan ni tó ti ń pẹ́ lálàájá ìyá onísábàkà 4 ẹlẹ́nu jẹ̀bẹ̀tẹ̀ àbó òrí bí Saheed Shittu ṣe máa lálé ẹ Saheed Shittu ló já mọ̀ yìí pé wèrè ni ẹ tipẹ́tipẹ́ a tètè fura àgbà tí Saheed Shittu tó ṣe feasibility study ẹ lórí ẹ tó wá gbé sábàkà 4 tó kàn pọ̀ tó gbé sórí tí Saheed Shittu fún wa lẹ́sàmpù pé tá a fi mọ̀ pé wèrè ní Fatima Saheed gan ò tí mọ̀ pé ó kú ní ẹ̀ngbà yẹn torí ìsàn kankan fún Saheed pé ẹ tó ń pè wèrè yìí ṣe wèrè òkú ni ìwà àwọn òkú ni bátayé mu náà máa ń ṣe rádaràda bọ̀ wèrè ní Saheed Shittu ń pè ẹ́ a bìlífù àfìgbà tó gbé screenshot sábàkà bíi 2 mẹ́ta tó kàn pọ̀ sórí bóòrùn ṣe mú tó Nàìjíríà tí orí máa ń fún àwọn èèyàn tó òrùn bá mú tẹ everybody expect pé káfẹ́fẹ́ fẹ́ sí àwọn lórí ìwọ tún kan sábàkà bíi 4 pọ̀ ìlímọ̀ tẹ́ta ìlímọ̀ ọ̀daràn lọ́wọ́ ségè o wèrè ni ẹ́ òkú ni ẹ́ ó padà sínú sàárè ibi tán sí ẹ́ sí Ìgbòho kọ́ ló pa ẹ́ o àbí Ìgbòho ló pa ẹ́ ṣé Ìgbòho ló tiẹ̀ sómi Mediterranean Sea tẹ́já fífi ẹ́ jẹ kó tó di pé wọ́n á lọ gbé skeleton rẹ̀ àjẹkù ẹja kán tó wá gbé ẹ lọ yàn kán lọ bò ẹ́ mọ́lẹ̀ kán fi lẹ̀ bò ẹ́ láṣìírí ìwọ òkú tó yẹ kó jókòó jẹ́jẹ́ kó máa wòye bó ṣe ń lọ́nu ayé ó wá lọ gbé Android sọ́wọ́ wá dídí sọ́rọ̀ ẹ̀ dìdàkudà lórí social media òkú ó wá ń bá wọn àlàyé ó ń bá wọn wọkàn gbọ̀n ó ń bá wọn àlàyé wọkàn gbọ̀n ìlímọ̀ jẹ́ta òkú tí ń bá wọn àlàyé wọkàn gbọ̀n lórí social media ìwọlẹ̀ ni àkọ́kọ́ báyìí tí ẹ̀yin òkú pọ̀ o sọ́yà pé mo ní ojú tẹ́mi fi rí náà yàtọ̀ sí ojú tẹ́yìn tẹ́ ń wò mí tẹ́ fi ń wò mí orí pé ìránṣẹ́ Elédùmarè ni mo jẹ́ ọmọ Ọlọ́run ni mí prófẹ́tì àwọn kà iṣẹ́ àwọn kà tó fi rán mi ló ṣe là mí lóhùn tó là mí lójú ojú tí mo fi ń rí ó yàtọ̀ sí tí ẹni tí mo bá sọ fún tí mo bá kìlọ̀ fún pé má ṣe báyìí o aburú àwọn ajú ẹ o má ṣe o tó bá kọ tí ikú tó bá lọ sí tó da ọ̀rọ̀ mi nù yóò kábàámọ̀ ni gbogbo àwọn tá a sọ bẹ́ẹ̀ fún tá a kìlọ̀ fún lórí Facebook nínú àwọn ọmọ fúráka tá a kìlọ̀ fún pé kán jáwọ́ lápọ̀n tí ó yọ
Ọlọ́run bínú sí wọn tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu èyí tó lọ ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n èyí tán lù lálùbá mi ń kọ́ọ̀tù tán lù tán faṣọ mọ́yá lọ tán faṣọ yá mọ́ lọ́rùn ní kọ́ọ̀tù tán lù tí ń pariwo police police tán fọ́ etí rẹ̀ tán nà tán fẹ́ pa ní kọ́ọ̀tù ó wà nù wọn èyí tó lọ ẹ̀wọ̀n Nàìjíríà tó fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ bí tán ti lọ jù sí ẹ̀wọ̀n tó ṣe Happy New Year 2025 bí 2024 ni tó ṣe lẹ́wọ̀n ó wà nù wọn èyí tó lọ ẹ̀wọ̀n ọdún kan nílùú òyìnbó tán jù sẹ́wọ̀n tá a sọ fún pé ìránṣẹ́ Ọlọ́run ní ẹ̀ fúlákà tó karabọ̀ yìí yóò bá orúkọ ẹ yóò bá ya rẹpitíṣẹ̀ jẹ́ dákun gbé báìbù ẹ̀ tó kọ̀ tó ní ẹ̀kẹ́ ìbú ló ń fẹ́ mọ́ ṣe ìkà blackmailing ló ń fẹ́ mọ́ ṣe lórí afẹ́fẹ́ tọ́lọ́ rán mi sí tí mo kìlọ̀ fún kò gbọ́ àfìgbà tó rẹ́wọ̀n yìí ọmọ náà náà rán sí ná ẹ̀rí lára wọn náà lọ́lọ́run rán pé kó lọ fi sẹ́wọ̀n kó lè bá ronú kó lè yí padà kò sẹ́ni tó kọ́ ńgbà tó dé látẹ̀wọ̀n báìbù rẹ̀ tó gbé pamọ́ tẹ́lẹ̀ tí ń ṣe náà ẹ̀kẹ́ ìbú lórí Facebook tí ń ṣe fúrákà tá àmọ́ kókó ohun tó wá sí tí ń ṣe àmọ́ kókó wá sí tán ṣe àfẹ́bú kó gbàṣírí aláṣírí wá kó wá máa táṣírí aláṣírí lórí Facebook kó fi dáṣírí àwọn ará ṣọ́ọ̀ṣì wọn tọ́jọ́ ń lọ sẹ̀lẹ́ nínú àǹtú lórí Facebook táǹkì lọ fún tọ́lọ́run ò fẹ́ gbogbo wà burúkú tó ń wù tó kọ̀ tí ò gbọ́ orí ìkànnì wọn náà ló bá wa lọ́lọ́run fi iṣẹ́ rẹ̀ rán tọ́lọ́run lọ fi ní kó lọ fi pamọ́ sọ́gbẹ́ ẹ̀wọ̀n ọdún kan nígbà ó jáde ní ìsìn aṣọ funfun tó gbé títí ò mọ wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwọ̀ báyìí gbogbo ẹ̀yin tí mo kìlọ̀ fún tẹ́ ẹ̀ gbọ́ ẹ mọ ségé ìyàtẹ̀ ti jẹ àbí ìkìlọ̀ fún kálà náà ìyá alátàǹpàkò tọ́lọ́run ò rán mi sí kálà sí ìjíṣẹ́ fún kálà àfìgbà tí kálà náà tó fẹ̀wọ̀n jura tó dókè ìkúra